Allahu alákòóbá. La ilaha illallah. Allahu alákòóbá. La ilaha Allahu illallah. alákòóbá. La ilaha illallah. Allahu ni aláṣiṣẹ́. Sallallahu alaihi wasallam. Ẹ̀yin náà ẹ gbọ́ àwọn nǹkan tá a kà. Wọ́n ti sọ pé ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò, fún wọn láti wà papọ̀ lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allah olúwa ilé Kàbá yìí. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣèdílé Kùréṣí lẹ ti wá ni? Ẹ̀yin ìran adúláwọ̀, ṣé ìdílé Kùréṣí lẹ ti wá ni lẹ fi ń bá wọn sin Allah olúwa ilé Kàbá? Gbogbo wípé wọ́n rán Muhammadu sí gbogbo ayé, ẹ̀yin èèyàn wa, irọ́ ni wọ́n ń pa. Ẹ sọ fún àwọn àáfàá wípé kí wọ́n ka áyà tó tẹ̀lé. Kùránì sọ wípé ìwọ Muhammadu, a rán ẹ kó o jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Áyà tó tẹ̀lé wá sọ wípé kó o lọ sọ fún wọn wípé Ọlọ́run ẹyọ kan ni Ọlọ́run, kò kí ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kò ń ṣe 360. Ẹ̀yin èèyàn wa, ṣé ọmọ Yorùbá ǹjẹ́ rí ìran Yorùbá kó sọ pé Ọlọ́run pé méjì rí? Ẹyọ kan ni Ọlọ́run Olódùmarè. Wọn ò rán Muhammadu sí wa. Àwọn ará Kùréṣí, àwọn àràbù, àwọn tí wọ́n gbà wípé Ọlọ́run wọn 360 ni, àwọn ni wọ́n rán Muhammadu sí láti sọ fún wọn wípé Allah yín Ọlọ́run yín tẹ́ máa sìn ẹyọ kan ni òun dẹ̀ ni Allah. Allah tá dẹ̀ ń sọ ìtàwọn àwọn àràbù tí wọ́n gbà wípé Ọlọ́run tí wọ́n ní kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè tiwa. A máa ní di space torí àwọn àfáà kan ní sọ pé that's a lie. Ẹ jẹ́ bọ́lẹ̀ bàbá. Ọ̀rọ̀ ẹ ṣe. MS ó bọ́lẹ̀ ẹgbẹ́ mi bọ́lẹ̀. MS ọba síjú ajé, báwo ló ṣe ń gbé tó bá fẹ́ ṣe aláwọ̀ àgbà yìí? Báwo ló ṣe ń ṣe, wọ́n ń gbé ó tóbi gan-an ni. Bí ti báwo kò yé mi o. MS ṣé súrà kan wà tó ní tí èèyàn bá fẹ́ gbé ọwọ́ báyìí ṣó gbúdọ̀ wọ́n ń gbé báyìí? MS ẹni bí mo wà lẹ. Ọba síjú adé ó dàpọ̀ ti pa máìkì wọn gbọ́n nǹkan táwọn sọ. Ó ti yé mi, wọ́n ń gbé Allah yẹn tóbi tààrà ni. Ọba síjú adé ìgbà tó fẹ́ gbé ẹ̀kan ṣe ó ń tóbi báyìí ni ẹ ti pa máìkì. A ní kí ló dé ìgbà tó fẹ́ gbé táyì ṣe báyìí, ọwọ́ yìí tóbi gan, ẹ̀ ń ṣe ó tóbi gan. Mo ṣe ọwọ́ yẹn pàǹpà bí ọwọ́ Allah ni. Ok. Ọ̀tẹ́ ni ẹ ń tra wáyà tó tẹ̀lé ibi tó ti sọ pé wọ́n rán sí Muhammadu sí gbogbo ayé. Áyà tó tẹ̀lé sọ pé lọ sọ fún wọn wípé ẹyọ kan ni Ọlọ́run. Àní pé Ọlọ́run wọn òun ni Allah. Nílẹ̀ Yorùbá, Ọlọ́run ẹyọ kan làwa náà mọ̀ tó jẹ́ Olódùmarè. Kò sẹ́ni tó ń pe Ògún lọ́lọ́run, kò sẹ́ni tó ń pe Ṣàngó lọ́lódùmarè, kò sẹ́ni tó ń pe Ọya lọ́lódùmarè. But wọ́n gbé ẹ̀sìn yìí wá nítorí pé wọ́n fẹ́ fi kó wa ní papámọ́ra. Wọ́n gbé ẹ̀sìn yìí wá nítorí pé wọ́n fẹ́ da ilẹ̀ wa. Wọ́n gbé ẹ̀sìn yìí wá nítorí pé wọ́n fẹ́ fi ṣe wá ní jàǹbá. Òun lẹ ṣe máa rá àwọn ará bíi àwọn ẹni òfò yìí, wọ́n á máa sọ wípé ilẹ̀ Lárúbáwá ní ìran Yorùbá ti wá. Torí wọ́n mọ̀ pé ìjọ kan ń bọ̀ ẹ máa mọ̀ wípé àwọn ìran Kùréṣí ni wọ́n rán Muhammadu sí o. Wọ́n á wá máa sọ pé ẹ̀yin náà Lárúbáwá lẹ ti wá, ìran Kùréṣí lẹ ti wá. Odùduwà ó fẹsẹ̀ rìn wá, Lámúrúdù ni bàbá ẹ̀, ó fẹsẹ̀ rìn wá láti Mẹ́kà ní irọ́ lásán, kò sí nǹkan tó ń jẹ́ Lámúrúdù. Tí Lámúrúdù bá fẹsẹ̀ rìn wá tó Odùduwà wá láti Mẹ́kà, ibo lágbólé Odùduwà ní Mẹ́kà? Àtijọ́ tẹ́ ti ń lọ sí Mẹ́kà, kí ló dé tí a ò ríyàn kó sọ wípé apá bíi nílẹ̀ Mẹ́kà ẹgbẹ́ Kábà, ibẹ̀ ni agbolé wá wà o. Wọ́n sọra wọn darí bíi dé sí. Kí n wá lè fi Wọ́n ò ní láti sanwó òtẹ́ẹ̀lì àbí láti. a ti máa ń mú ááyà oríṣiríṣi wá láti fìdí ẹ̀ múlẹ̀ wípé a ní Muhammadu wọn ò rán sí wa, àmọ́ mo máa wá ka ááyà méjì péré. MS ẹ lè dá Mr. Looking for investor yẹn ló wọ́n wà ń bí ẹ lè dá wọn. Ó dà pé nǹkan tó ń sọ Mr. Looking ẹ ṣe wá. Ẹni kan ṣí mic wọ́n bá yín sọ̀rọ̀ ẹ kàn ní ṣí mic wọ́n bá yín sọ̀rọ̀. Looking for investor ṣe wà ń bẹ̀.
ẹ ṣí máìkì. Ẹ sọ̀rọ̀ àgbọ́yìn kí lẹ fẹ́ bá wa sọ. Kí lẹ fẹ́ bá wa sọ. Àrọ́jọ́ musolókun tẹ́ bá ti gbé wá. Ẹ ti mute mi. Mute yín à ń gbọ́ yín. Ẹ sọ̀rọ̀ náà Ṣé ẹ gbọ́ mi báyìí? Mò ń gbọ́. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Ẹ ṣé gan. Mo ní àwọn ọ̀rọ̀ tí ẹ ń sọ ń pa Prophet Muhammad yẹn. Mo ní àwọn ọ̀rọ̀ yẹn ó wrong. Okay. Mi ò wá mọ̀ bóyá ẹ máa fún mi láyè láti sọ̀rọ̀ ni àbí ẹ máa fẹ́ dominate, ẹ̀yin lẹ máa fẹ́ sọ̀rọ̀ láti wò pé ká dákẹ́. Alright, nǹkan tá a máa ṣe lélẹ́yìí. Ọ̀rọ̀ wo la sọ? Ẹ ṣe sùúrù báyìí. Ó lè jẹ́ prophet. Ọ̀rọ̀ wo la sọ tó jẹ́ irọ́? Ọ̀rọ̀ tá a wá sọ tó jẹ́ irọ́ yẹn, ẹ̀yin máa wá fún wa ní òdodo. Òdodo yẹn ẹ ò ní sọ lórí ahọ́n, ẹ máa gbé ẹ̀rí jáde. Èyí táwa náà dẹ̀ sọ, àwa náà máa wá gbé ẹ̀rí jáde. Ṣó ti yé yín? Okay. If that is the case, mi rò pé a máa lè discuss. Torí pé ibi tẹ́ ń túmọ̀ àwọn ọ̀rọ̀ yẹn sí òun ló yàtọ̀. Àyà tẹ́ máa ń lò. Tẹ́ fi sọ pé kò ń ṣe pé ó ràn sí gbogbo ayé. Translation tẹ́ ń lò, the translation is very wrong. Tó bá jẹ́ wípé ẹ bá lè gba new translation ni mo dẹ̀ mọ̀ move sure because your motives tó wà àdìọ́kàn yín lórí platform yìí is far to the truth. Tó bá jẹ́ wípé àwọn nǹkan kan wà tó rú yín lójú like you do say pé ẹ̀yin náà kéwú bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ẹ̀yin náà kéwú. Tó bá jẹ́ pé nǹkan kan rú yín lójú and you are looking for is an ambiguity, ẹ wá ń wá òdodo nípa ẹ̀. Táwọn èèyàn bá sọ fún yín àbí tá a bá ṣàlàyé fún yín, you accept it once and for all. Ẹ má lè kó lórí ambiguity. Ẹ jẹ́ ká ṣe pápá ẹ̀rí tẹ́lẹ̀ ní òótọ́ yẹn a fẹ́ mú òótọ́ ẹ fún wa, so ẹ má sọ pé nǹkan báyìí ní platform wa dálé lórí, ẹ fún wa lóòótọ́ yẹn ká ṣe ní pápápá. So ibi tí ẹ máa gbọ́ ibi tí wọ́n ti rán mọ́ ọmọdé gbogbo ayé yẹn ẹ kà á fún wa, so ká lè ẹ mú version ti yín wá ká lè gbé tẹ̀síìrì jáde, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ pápápá. MS ẹ àtẹ́ǹsì wọn kó jẹ́ fast ẹ ṣe. Ẹ gbé àyà yẹn jáde, ṣé ká bá yín gbé jáde? Wọ́n ní tí wọ́n tán wọ́n fẹ́ gbé jáde wọ́n lọ́wọ́ ó yẹ fún wa ní àyà tí fẹ́ ká gbé jáde. No, ẹyẹ gbé yẹn jáde. No, àgbẹ̀lẹ̀ ní new version bẹ́ẹ̀ ṣe sọ ni now. Ẹ sọ pé ní new translation. Mo ní interpretation ní òun ló wrong. Okay. So ẹ mẹ́sàn-án gbé jáde. Interpretation ló wrong. Okay, ẹ kí n gbé jáde. Kí ẹ máa ń gba hadith. Kò sí problem tẹ́ bá ti interpret it wrong. No, àwọn akọ́lá máa kà yín náà dẹ̀ máa kàṣẹ́ ẹ máa ń gba tẹ̀sírì náà. Kò sí problem tí interpretation yín ò bá ti. No, àwọn akọ́lá máa kà yín ẹ̀yin lẹ máa kà á, a kàn ń sọ fún yín ní kẹ́lẹ̀ ẹ ṣe. Ó sì wà ń bẹ̀ orí ẹ̀ kásà. All right. Kí a tó ka nǹkan tẹ́ gbé sókè yẹn, irú táìtù yín tó wà nínú yẹ́lò tẹ́ sọ pé wèrè ló ń ṣe Islam. Ṣé tí a bá ka àwọn nǹkan tá a fẹ́ kà fún yín sìn, ṣé yìí náà máa ṣe Islam àbẹ́ ní ṣe? Ok, ẹ̀wọ̀n ẹ jẹ́ ìsọ̀dí kan fún yín. Ìdí tí a fi gbé sí bíbà pé wèrè ló ń ṣe Islam ni pé a rí pé nínú Islam wọ́n lè fẹ́ ọmọdé, a dẹ̀ pé Muhammadu fẹ́ ọmọdé. So tó bá jẹ́ pé nínú Islam wọn ò lè fẹ́ ọmọdé, wèrè kan ló ń ṣe Islam. Àmọ́ tó bá jẹ́ pé wọ́n lè fẹ́ ọmọdé, Muhammadu dẹ̀ ti fẹ́ ọmọdé tọ́wọ̀n yẹn wá mọ̀ tí wọ́n dẹ̀ ń tẹ̀lé wèrè ló ń ṣe Islam. So mo bí a ti dá yín lóhùn. Ẹ ṣe gan sà. Ẹ sà tí nígbà tí ẹ bá rí ibi tí Muhammad ti fẹ́ ọmọ kékeré ẹ dẹ̀ gbàgbọ́ pé lódodo ń fọmọ kékeré pẹ̀lú ẹ̀rí tẹ̀ rí bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ẹ máa gbẹ́ jẹ́ ń dá yín lóhùn pẹ̀lú nǹkan méjì. Nínú hadith Aisha ló fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ìyẹn àkọ́kọ́. Nínú Quran 65:4 ẹni sùúrù ẹni nínú Quran 65:4 mo dẹ̀ gbàgbọ́ nú ẹ̀. Quran 65:4 Suratu Talaq ó dẹ̀ sọ bó ṣe àwọn tí wọ́n lè kọ́lẹ̀ nípa àgbéyàwó, àwọn tí wọn ò bá ṣe nǹkan oṣù mọ́ àtàwọn ọmọ tí wọn ò tí ì ṣe nǹkan oṣù, àwọn ọmọ kékeré. So
ó ṣe bẹ́ẹ̀ tẹ́ bá wá mẹ́rin wá pé kò ṣe bẹ́ẹ̀ a máa yọ pé wèrè kan ló ń ṣe Islam ẹ ṣe. Islam no ẹ tiẹ̀ ṣe lè máa continue yẹn nínú Quran tó bá fún yín ní proof pé wọ́n rán prophet Muhammad sí gbogbo ayé pátápátá ṣe máa believe ẹ máa gbọ́ tá bá rí nínú Quran bẹ́ẹ̀ tí Quran kan náà tí ò bá dẹ̀ tún yànnà nú ẹ pé Muhammadu wọ́n rán kó lọ ṣèkìlọ̀ fún wọn tí wọn ò tí ì ṣèkìlọ̀ fún wọn baba ńlá bàbá wọn tí Quran ò bá dẹ̀ tún sọ pé a ò ní rán òjíṣẹ́ kan àyàfi ẹni tó bá ń sọ èdè ẹ sí ẹ máa di Muslim tí Quran bá ti lè sọ bẹ́ẹ̀ pé a ò ní rán òjíṣẹ́ tí ò ń ṣe òjíṣẹ́ ẹ̀ fún ẹ̀yẹn wọn. kí ni èdè ní English sir? Èdè Yorùbá mi language bẹ́ẹ̀ tí Quran ẹni sùn tí Quran ò bá ti sọ bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́. Ìkejì tí Quran ò bá ti sọ pé gbogbo ìjọ gbogbo ìlú gbogbo agbègbè ló ní òjíṣẹ́ tí Quran ò bá ti sọ bẹ́ẹ̀ máa di Muslim. So mo bí àwọn ti ta yín lóhùn. Ta ló kéwú nínú gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform? ẹ fi yẹn lẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹjọ́ ẹ jẹ́ ká kàn bá lọ bẹ́ẹ̀. no ẹ mọ̀ ní mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin ẹ̀ka Arabic tó bá rìn tẹ́ bá ti tu ẹ mọ̀ bí yá kéwú àbá kéwú ẹ jẹ́ ká ṣe pápápá àwọn tó ń lọ bí iṣẹ́ wà nù wà lọ́la àtẹ̀jẹ̀ àwọn míì máa bẹ̀rẹ̀ lálẹ́. ms máa ń bó stipo kéwú. Muslim ló gbọ́ àtàwà ń bí ẹjọ́ ẹ bá wa ṣe pápápá sáà ẹ jẹ́ ká. ṣé gbogbo Muslim ló kéwú ṣé gbogbo Muslim tó ń kéwú pátá ló kéwú ni? ẹnu ẹ kò sọ bẹ́ẹ̀ livestock ẹ jẹ́ ká ẹ sáré ka kínní ẹ má fi yẹn waste àkókò àti dá yín lóhùn ẹ ṣe. ta ló kéwú bí báyìí yẹn ni màá fi tí ò yẹ yín sí ẹ sọ ms kéwú àkọ́bí kéwú èmi kéwú Yàmúlíká kéwú ọmọ gbogbo ọlá kéwú ẹ jẹ́ àbẹ́tò lọ ẹ jọ ẹ kàn kọ́ tẹ́fẹ́ kàn lọ bá tún dáadáa á máa mọ̀. tabarẹ tó bá kéwú bí báyìí kí ni root word lisanun. ẹ wo gbogbo ìtẹ́ ń sọ yẹn gbọ́n kọ́tà ń sọ ẹ ní sùúrù ṣẹ́wó bí báyìí lárúbáwá yín ṣé lárúbáwá yín lè fẹ́ wá practice mi báyìí a ní kẹ́ kà nǹkan tá a gbé jáde ẹ bá kàdàdà bẹ́ẹ̀ bá kàdàdà a máa sọ fún yín ẹ jẹ́ abẹ́tò lọ. ṣe rí ibi tẹ́ ẹ ti ní wrong interpretation. ẹ tí èyí ká ná ẹ ká kínní ẹ jẹ́ ká fi àlàyé lẹ̀. ọ ní ẹ ń ká kọ́ lọ ẹ ń ṣàlàyé. ẹ jẹ́ ká fa àlàyé lẹ̀ ẹ wo a fẹ́ ṣe kínní pápápá ẹ jọ. ẹ jẹ́ kí lárúbá yẹn tóbi ẹ fi wá sí lẹ́nu ẹ jẹ́ ká ká kínní ẹ ká. lówó èkó wọn mú ẹ jẹ́ kí lárúbá yẹn tóbi ẹ mọ̀ pọ́ máa lè ló máa ń fọwọ́ sí júwe lè bá bẹ́ẹ̀. So ms mi ò bí ayé ṣe tán àti ìgbà ẹ̀sìn bàbá wọn ni. ẹ má ṣe bẹ́ẹ̀ yá ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú olówó èkó. mi ò bí yá wọ́n ṣe tán láti kà pẹ̀lú wọ́n take time àti gbé síta àwọn ọ̀dẹ̀ kà so wọ́n fẹ́ rojọ́ ni èmi ò dẹ̀ ní time fẹ́ jọ́ so ms ẹ̀ lè gba mic tó bá ti fẹ́ kà kọ́ sí mic wọn ṣe get so mi ò bí yá wọ́n ready. So looking for investor. Ẹ̀tàn Mike ń ṣe ready láti ka kínní àbí káwa move on. Ibi ìyá àti fún yín ní Mike ìgbé kẹ̀ka nǹkan tẹ́ fẹ́ kà. Tẹ́ bá ń sọ̀rọ̀ àgbọ̀ yín ẹ on mute Mike yín. Okay, ó ní make the Arabic word bigger. Okay. Kí n gbọ́ bí mo lè ṣú ẹ̀ dáadáa fún yín bí. So ẹ bá wa 21,107. Okay. Ẹ̀yin wá jẹ́ bá wa power tap. Ó yẹ wojú screen yóò ti tóbi o. Okay, mi ò rí dáadáa bọ̀ mi wà mẹ́ arsalnaka illa rahmatan lil alamin tó wà bẹ́ẹ̀ ni. Ó yá. Ó náà mo ti kà ẹ́ wà mẹ́ arsalnaka ẹ tún nǹkan tẹ́ kà náà bẹ́ẹ̀ ni ẹ tún nǹkan tẹ́ kà. Okay, àrùn ẹ gẹ́gẹ́ bí ìkẹ́ fún gbogbo ayé ẹ jẹ́ kí n tún ní nǹkan tó máa yí tẹ̀fẹ́. láti rí kẹ́ńbẹ́ ibo láti rí kẹ́ńbẹ́. ẹ fi wọ́n lẹ̀ ẹjọ́ gbogbo lé please. Mo ti sọ fún yín náà lẹ́ẹ̀kan pé tí a bá rẹ́ anybody tó bá understand Arabic language rọ́hìmọ̀ tó wà ń bẹ́ẹ̀ ibi tẹ́ ti rí rahmatan yẹn kí ni root word ẹ̀ rahmatan. Ìkẹ́ wo ló it's okay ìkẹ́ wo gan-an ló wá mú wá fún gbogbo ayé. Ṣé ká máa wọnú Quran lọ? Kò sí wàhálà wà pẹ̀lú
ṣé ká máa wọnú Quran lọ kébì máa yà ẹ̀ wá. Kò sí wàhálà wà pẹ̀lú yín sẹ́ẹ̀, a máa bá yín gbé jáde. Ẹ ṣe ok tẹ́ bá ní time yẹn ẹ jẹ́ kí n máa fún yín ní àyà yẹn one by one ẹ ó dàn ẹ jọ. Ẹ máa fún wa lẹ́yọkan, ẹ kàn fún wa lẹ́yọkan péré ìkẹ́ ẹyọkan, àwa náà máa wá fún yín ní ànọ́dá ìkẹ́ nínú Quran yẹn náà. No, kò ní ìdíkẹ́yìn mú tẹ́kẹ́yìn bá sẹ́kì ń kọ̀ fún ilé ẹyọkan ó pọ̀ rẹ́gẹ́dẹ́ gan ó pọ̀ rẹ́gẹ́dẹ́ gan bó ṣe pọ̀ rẹpẹtẹ yẹn ẹ kọ̀ jẹ́ kẹ́mi fún ilé ẹyọkan ms baba ẹ jọ àsìkò náà ìfẹ́ wá sókè náà la ìfẹ́ wá sókè. ṣé mọ̀ pé ẹ̀yin lẹ mú ọ̀rọ̀ yẹn wá so mi wàá mọ ìkẹ́ kí ẹni tí bá gbọ́ ẹni tó bá ń ka lárúbáwá kó lọ sínú sóràtù nìsáì Quran ayé ẹlẹ́ẹ̀kẹrin ló ń jẹ́ nìsáì. Ẹ má wọrí àmọ́ vaskini. Ayé ẹlẹ́ẹ̀kẹrin ló ń jẹ́ nìsáì. Vaskini. Mo ń bọ̀ ẹ ṣe sùúrù sá. Ẹ jẹ́ bá a power tap. Sóràtù Al-Maida. ms ẹ kálẹ́. Ẹ kálẹ́ ẹ káàbọ̀. àwọn olóyè kò mú kí owó yẹn. àfáà tó ní rahmatan lil alamin rahma bẹ̀yẹn tufidul khas ní laysa lil umum àwọn Quraysh ló ń bá sọ̀rọ̀. Anisa. Wọn ẹ má wọrí asbínà láì mo fẹ́ tó rahma bẹ̀yẹn tó kí n ṣe gbogbo ayé o àwọn ará Quraysh nìkan ni o. ṣé ẹ gbọ́ Mr. Looking for Good. Mr. Looking for Investor. Èèyàn kan bá yín sọ̀rọ̀ lókè ẹ gbọ́. Ẹ jọ̀ọ́ ẹ fún mi mo ti débẹ̀. Ọ̀rọ̀ ẹ dúró kẹ́ tó ka kí ni èèyàn kan bá yín sọ̀rọ̀ sí ìbọn ẹ dáhùn. wà á máa àdìsẹ́ni náà. ọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn so it's not relevant. ṣé ká gbé. ọ̀rọ̀ tó sọ yẹn wà relevant ní òjò kí n dá lóhùn. àyọ wà á máa àdìsẹ́ni náà kí illa rahmatan lil alamin rahma bẹ̀yẹn. ọ̀rọ̀ tẹ́lẹ̀ yẹn so wà relevant. ok ẹ̀yin ìyẹn máa gbọ́ tí yóò bá wà relevant lọ́dọ̀ tẹ̀yin. rahma bẹ̀yẹn tufidul khas. the fact tó wà nínú àyà tó wà yìí. ok rahma bẹ̀yẹn almuhim náà ni pé tó bá ti fẹ́ gbọ́ rahma tó wà ń bẹ̀ yẹn pé ìkẹ́ yẹn that is the khas lil Quraysh laysa li kulli al-alam. tó bá yẹ pé ẹ fẹ́ debate lórí ẹ̀ kò sí wa. kí wọ́n ní túmọ̀ yìí. àárín àfi kó jẹ́ ìkẹ́ fún gbogbo èèyàn sọ àwọn èèyàn wo ànábì òde Nàìjíríà nínú ibo ló ti rí yẹn pé Quraysh ló ń bá wí. mo ń sọ fún ẹ lọ́wọ́ tí kí ni alam tó fi padà sọ pé Quraysh nìkan ló ń bá wí. so tá a bá sọ àsìmúnàláì kẹ́ni má bá take time yín a ti sọ fún wọn pé ṣé wọ́n gba tẹ̀sírì ẹ̀wọ̀n MSL gbé tẹ̀sírì jáde tó ṣàlàyé pé àwọn ará Mẹ́kà ni bọ̀bọ̀ náà. ẹgbẹ́ tẹ̀sírì ẹ̀ wá. tẹ bá fẹ́ àwárí tẹ̀sírì tó sọ bẹ́ẹ̀. ìkẹlẹsẹ ká lọ wá jáde o ẹni ká mú kẹkàn wá. máa gbọ́ ìbáwọn sọ fẹ́ ni pé a ní wọn àwọn sí gbogbo ayé sẹ́ tẹ̀sírì sọ bẹ́ẹ̀. àmọ́ rahma tó wà ń bẹ̀ yẹn lil alamina bẹ̀ yẹn tufidul khas ni laysa lil umum sórí nígbà míì nínú kéwù àmọ́ ń dákọ̀ kò léyà wà yuradu bí ìjùsọ̀ ìyà wà nígbà míì. ṣé àwọn ará Quraysh ní alami. alami bó sanabi sọ Yorùbá ni kí ló kàn níbi pẹ̀lú ilẹ̀ Yorùbá. ìbẹ́ gbẹ́sìn wọn. ṣé àwọn ará Quraysh ló ń jẹ́ alami. àwọn ní na ok now ẹ má bínú ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí. ṣé àní alami. ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí tó kọ di àyà yìí ẹ jẹ́ ká ṣe nǹkan tó kọ di àyà yìí ẹ jọ sọ́wọ́n ti ṣe bẹ̀rẹ̀. ṣé àwọn máa gbọ́ ṣé àwọn Quraysh ló ń pè ní àyà yẹn ń tọ́ka sí ní alamin. so ṣé Quraysh ló ń tọ́ka sí. jẹ́ kí n dẹ́ lóhùn alamina tó wà ń bẹ̀ yẹn tó bá lè ṣèdè lápò alamina tó wà ń bẹ̀ yẹn tó bá lè ṣèdè lábáwá lọ́dọ̀ wọn náà fi sọ pé khas ni Quraysh ni kì í ṣe umum tó bá yẹ pé àwọn tó ń sọ Yorùbá wà ń bẹ̀ ń gbà yẹn abẹ́ tó bá ń sọ English wà ń bẹ̀ ń gbà yẹn tó bá ń sọ Hebrew wà ń bẹ̀ ń gbà yẹn yóò fi jẹ́ alamin tó bá ní alhamdulilayi Rabbil alamin èdè lábáwá ni náà so ẹni tó bá gbẹ̀sìn Islam lẹ̀ Yorùbá ló lè wí ẹni tó bá gbẹ̀sìn Islam kò sí tó kàn pẹ̀lú ẹ̀. wọ́n kí o ti máa sẹ́kọ̀ọ́ sí nǹkan tí ó kàn kí ni Kùránì odidi lọ́dọ̀ tiẹ̀
So now listen, MS, ẹ má lagidi. MS ẹjọ Suratu Yusuf. MS Suratu Yusuf. Ẹjọ Quran 1 Suratu Yusuf. MS ẹ sáré ṣí Maududi ẹjọ. Ẹ jẹ́ ká sáré fún wọn ní tafsir Maududi. Ká gbọ́ nǹkan tí ibẹ̀ yẹn sọ. Ibẹ̀ yẹn ní fún àwọn aláìgbàgbọ́. Wọ́n wà nílùú Mẹ́kà ni wọ́n ń bá wí. So MS ẹ gbé lọ sí Maududi. Ẹ máa rí láti bí tó ti bẹ̀rẹ̀. Ó ní this fact has been stated here to tell the disbeliever of the Mecca, àwọn aláìgbàgbọ́ tí wọ́n wà nílùú Mecca. So ẹ jẹ́ ká lo Maududi yẹn kí wọ́n ṣàlàyé fún wa. Ẹ̀yin ò ṣáà lè mọ Kùránì ju Maududi lọ, àbí? Bí a máa dùgù rí níṣẹ́ mọ Kùránì jù lọ. Ike ẹ má kẹ́ ò láwọn mo tiẹ̀ máa jẹ́ ike yẹn á máa débẹ̀ ike yẹn wọ́n máa wá sọ bóyá náà. MS ẹ kọ́kọ́ yanjú ẹ̀wọ̀n ọ̀run ẹ̀yà ayé náà mo fẹ́ gbé ọmọ dúdú mo fẹ́ gbé jáde ike yẹn. Ibi sọ pé Mẹ́kà àwọn tí ó gbàgbọ́ Mẹ́kà àwọn aláìgbàgbọ́ tó wà Mẹ́kà ló sọ ń bì báyìí. So MS ẹ bá ti rí bẹ́ẹ̀ ó kọ láti bẹ̀ ó bẹ̀rẹ̀ pé this ẹ máa rí ń bẹ̀. Mo mọ̀. Ká fún wọn láti bẹ̀ fún wọn. Káàkiri láti jẹ̀ta kí ni jẹ́ Ramadan lè láàlẹ̀ mọ́. Àṣé ó kan lẹ̀ yìí só kan lè fẹ́ ni. Kí ni jẹ́ Ramadan nínú èdè Yorùbá? Ṣé bẹ́ẹ̀ náà ló gbé ẹ̀yin náà lẹ gbé jáde ẹ̀yin náà lẹ gbé jáde. Ẹ má rọ̀ sí àfà. Wọ́n máa ń ná mọ̀ bí. Aláàmì túmọ̀ sí gbogbo ẹ̀ náà ó ló padà sọ nínú Suratul Fatiha. Ṣé orí tẹ́ bá dákọ̀ Aláàmù ẹjọ́ ní Mọ́sálà ní. Wọ́n ṣe kẹ́ má ṣe Yorùbá culture yín wọ́n kẹ́ má ṣe Yorùbá culture yín bọ̀tẹ́ má dorí ọ̀rọ̀ tí ẹ̀ bá ti ṣe yẹn ní òye yín tó bá ti wọlé àkú jámù mùdákàdì ni mọ́lẹ́ àkú jámù mùdákàdì sálímù ni kò sínú jámù mùdákàdì sálímù. Kò síṣẹ́ plural gan akànmú ṣiṣẹ́ ni tó kí ni tẹ́ẹ̀kan dá yín láàmú. Ìyàwó náà bá ń sọ̀rọ̀ kí ó yé a. Ẹ má jẹ́ alálà tí gbogbo ẹ̀fà. Kò sí problem. So gájá ọmọ sí rí ẹ̀bí ẹ̀. So Alamu bẹ́ẹ̀ ṣe àwọn àtúmọ̀ sí Kùrẹ́ṣí ló ń rí fáàsì. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Ọmọ ẹgbẹ́ Alamu gan ni okay now ṣé mú fọ́ọ̀dọ̀ Alamu wa? Ṣé singu láàpù. A lè rí mú fraud ẹ̀ fún ẹ̀ yóò ṣe problem. Ọ̀yá mo wá jẹ́ ń gbọ́. Nìyẹn kọ́ la nídìí bíbá yìí níta nídìí bíbá yìí ni pé Muhammad Prophet Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rán sí gbogbo ayé sálẹ̀ ni. Ẹ jẹ́ ká ṣe sùúrù Mr. Looking for enjoyment. Ó ní we have sent you only as a blessing for the people of the world. Ìbùkún fún àwọn èèyàn ará ayé. In both cases, it will mean that the appointment. Ta ni wọ́n send yẹn? Oh my. Ẹ yẹ kọ́ kàkà náà ṣe máa kà ní ká gbé máìkì fún. Ta ni wọ́n sọ pé wọ́n send to the people of the world? Ṣé fẹ́ kà ní ká gbé máìkì fún? Ta ni wọ́n sọ pé wọ́n send to the people of the world? Ẹ̀mí ṣe bá lọ kà láti ilẹ̀ gan kọ́ lè rí pápá ẹni yóò ní jẹ́ ká kí ní ìdélẹ̀. Òun mọ ìsọfún láti ti máa mú. Nítorí sọ pé this. Mo ti rí. Kẹ́lẹ́ mú tẹ́lẹ̀ ni mo máa fà yín lọ́wọ́ ẹ ti fẹ́ ṣàbòsí ibi tẹ́lẹ̀ fẹ́ káyìn náà ní kẹjá sọ̀rọ̀ ta ló sọ pé send to the people of the world ẹ má ṣe àyọkà. Mr. Looking for. Ta ni wọ́n sọ pé we send to the people of the world ta ni wọ́n sọ bẹ́ẹ̀ fún. Calm down. Ṣé àdẹ̀ ní kà tán. Calm down ó máa yé. Irọ́ ẹ jẹ́ kí n béèrè question lórí ta ni wọ́n sọ pé wọ́n send to the people of the world ẹ kọ́kọ́ down question yẹn náà ẹ̀yin náà calm down ẹ ṣe sùúrù náà. A ò sọ wípé nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn a ò sọ wípé kò sí ń bẹ̀. Ẹ jẹ́ adélẹ̀. Ẹ jẹ́ ká ka nǹkan tá a fẹ́ kà ẹ jẹ́ ká kà délẹ̀ a lè ní àgbọ́yé ááyà yẹn dáadáa. Ó sọ wípé gbogbo ayé ṣé China pẹ̀lú ṣé Nàìjíríà pẹ̀lú ṣé Yorùbá pẹ̀lú àbí gbogbo ayé àwọn Àràbù nìkan ṣé Muhammadu ṣó dé gbogbo ayé ṣó mú mẹ́sẹ̀gì yẹn ṣó mú dé gbogbo ayé ṣó tẹ ilẹ̀ míì yàtọ̀ sí ilẹ̀ àwọn Àràbù. These are the common sense questions you need to ask yourself. Ẹni yìí ló bá ti wọlé kò mute. Tẹ́ bá ti wọlé kẹ́ máa mute. So àwọn question yìí lẹ ní láti máa bira yín. Muhammadu tẹ́ ń sọ pé wọ́n rán sí gbogbo ayé ṣó kọjá ilẹ̀ Lárúbáwá ni? Ṣó sọ èdè míì kọjá èdè Lárúbáwá ni? Ẹ bira yín ní ìbéèrè. Torí pé wọ́n kọ nǹkan sí gbogbo ayé ṣó ti túmọ̀ sí pé gbogbo ayé all over the world. Èmi náà ń sọ̀rọ̀ yín sí mò ń sọ èdè Yorùbá mo jẹ́ ń sọ pé Islam o kò sí fún gbogbo ayé o gbogbo ayé dẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ yìí mo jẹ́ ń sọ èdè Yorùbá
sẹ́yìn tó ń sọ Chinese yóò máa gbọ́ mi ni kò lè gbọ́ náà. So ẹ ká ká nǹkan tí à ń kà lọ. Wọ́n ní in both cases it will mean that the appointment of the holy prophet is indeed a blessing and mercy of Allah to the whole world. Ní gbogbo ọ̀nà wọ́n ní bá a ṣe yan Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah ó jẹ́ ìbùkún àti àánú fún gbogbo ayé. This is because he arose the neglectful world, fraught its heedlessness, and gave it the knowledge of the criterion between truth and falsehood. Eléyìí ni pé àtòpàdé gbé Muhammadu dìde kó dẹ̀ sọ òótọ́ fún àwọn tí wọ́n ṣe àìgbọràn. Àwọn yàtọ̀ láàrin òótọ́ àti irọ́ díẹ̀díẹ̀. And warn it very clearly of both the ways of salvation and ruin. Kó dẹ̀ ṣèkìlọ̀ fún wọn nípa ọ̀nà ìyè àti ọ̀nà ìparun. This fact has been stated here to tell the disbelievers of Mecca. Wọ́n ní àyà yìí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ kó lè sọ fún àwọn aláìgbàgbọ́ tó wà níbo ní ìlú Mecca. Nígbà tí yàn bá ra ìlú wo ni wọ́n pè é. So ẹ jẹ́ ká sọ̀rọ̀ MS tí bá sọ̀rọ̀ ń sọ pé gbogbo ayé ò ẹ lọ dìbò fún Tinubu. Ṣé mo ń bọ́ ọmọ China wí? Ṣé mo bọ́ ọmọ Japan wí? Ẹ máa rò nǹkan tó sọ náà. The funniest thing is Hasbunallah, the following verse tó tẹ̀lé àyà yìí, ìyẹn Quran 21 verse 108, ó wá tẹ̀síwájú. Kí ni nǹkan tí wọ́n fi rán Muhammadu tó sọ pé wọ́n rán sí gbogbo ayé yẹn? Say, what has been revealed to me. Ẹ̀yẹ́ kí n tiẹ̀ ṣú ẹ̀ ká Hasbunallah lè kà. Nígbè kẹ́ ẹ lè rí. Ṣáwà sọpọ́ lọ́run ti wà nílẹ̀ Yorùbá, ṣó pé méjì ni. Ẹ wo Hasbunallah. Ọ̀yá. Kol ìwà nẹ́bí sọ fún ẹ pé innama yuha ilayya. Wọ́n rán Jìbìrìlù wá bá mi ní ẹgbà wá ni pé annama ilahukum ilahun wahid. Pé dájúdájú olùrè yín Allah yín, òun náà ni olùrè ẹyọ kan. Fahali antum muslimun. Lẹ́yìn tá a sọ yìí, jẹ́sẹ̀ wá fẹ́ juwọ́lẹ̀lẹ̀ fún Allah àti Muhammad abẹ́ ní juwọ́lẹ̀lẹ̀. Ṣáwà pé Ọlọ́run ní méjì, ṣàpò Olódùmarè méjì mẹ́ta nílẹ̀ Yorùbá ni. Ṣé bí àwọn nílẹ̀ Lárúbáwá, àwọn ni wọ́n ní 360 deity tí wọ́n ń worship. Wọ́n jẹ́ Muhammad sọ pé wọ́n rán òun sí wọn wípé Allah wọn ẹyọ kan ni, kì í ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kò ń ṣe 300. So gbogbo ayé tó ń sọ ń bì, gbogbo ayé àwọn Lárúbáwá tí wọ́n ń sìn ju Allah ẹyọ kan lọ, òun ló ń bá wí, kò kan ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. So Mr. Looking for salvation, ẹ lè gbóhùn sókè báyìí. Ẹ ló ṣe ń gbọ́. Àti ń gbọ́ báyìí. Ìyá nínú nǹkan tí ẹ kà jáde ń sìn tẹ́ ẹ bá ní ẹ mọ̀ pé mo sọ pé motive yín nǹkan tó wà lórí ẹ̀mí ó yàtọ̀ sí pé you are looking for the truth. Bóyá ẹ ní ambiguity tẹ́ fẹ́ káwọn try láti ṣàlàyé ẹ̀ fún yín nǹkan tó wà lórí ẹ̀mí kọ́ ẹ̀ lórí platform yìí. So no amount of kò sí nǹkan tí èèyàn lè sọ that you can change about that. Nínú nǹkan tẹ́ ẹ̀ka jáde ń ṣe argument is ẹ̀yin lẹ gbé àyà jáde adẹ̀ka àyà fún yín. Mo ní nǹkan tó wà ń bẹ ní rahim, mo ní nǹkan tó wà ń bẹ ní rahmatan lil alamin. Rahman ní kó jẹ́ ìkẹ́ bí translation ṣe wá ní ẹ̀tẹ́ bá lọ sínú interpretation. Ohun tó gbé wá nìyẹn. Ẹgbẹ́ àfa kan sókè tó ń sọ pé kò ṣe oní ara Quraishi ní alamin túmọ̀ sí. No problem. Ẹ lọ gbé àyà mi, ẹ lọ gbé nǹkan mi jáde. Ẹ̀ntẹ́ láti kà. Òun náà wá sọ pé send people to the whole world. Mo sọ wọ́n pé alamu bẹ̀yẹn mọ́lẹ́hàkù bìjámi bìzákàtì salim àwọlá mọ́lẹ́hàkù ẹlẹ́ẹ̀kejì máa gbọ́ alamu túmọ̀ sí the whole world. láàyè sí ìdòlè ọmọ sòfin ìdòlè translation nínú translation kí ló wà nínú translation yìí gbé tẹ̀sí jáde kí ni translation tó wà nínú. kí ni mufrọ́dù alam. fi mufrọ́dù lẹ̀ àti jábọ̀ sílẹ̀ yẹn kó là ń sọ. àmọ́ gbogbo ayé lárúbáwá ni kò délẹ̀ yorùbá. mo ṣe kí ló mìíràn gbogbo ayé lárúbáwá ṣé kò sí guidance nínú Quran tó ní ṣe pẹ̀lú gbogbo ayé ni. tá a máa sọ̀rọ̀ nípa Quran à ń sọ̀rọ̀ nípa guidance ìtọ́sọ́nà là ń sọ̀rọ̀ nípa yìí. ok bá mi sọ ṣé kò wá sí nínú Quran tó jẹ́ kó ń wúlò fún àwọn tó wà Nàìjíríà ẹ jẹ́ ká tẹ̀ sọ pé kí ni. Ọ̀yọ́ tó wà nínú Quran àbí nínú hadith tó sọ̀rọ̀ nípa ṣíṣe wa nílẹ̀ Yorùbá. tó sọ̀rọ̀ nípa ṣíṣe wa. nílẹ̀ Yorùbá nínú àyà Quran. nínú àyà Quran. pé bóyá bá a ṣe ń dádé rè o àbí bá a ṣe ń jọba rè o. kí ló kàn ẹ̀sìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dádé wàhálà tí ń yẹ ẹ̀ bá dádé bọ̀rọ̀ gidi ẹ̀ bá má di bọ̀rọ̀ gidi kí ló kàn ṣé bí wọ́n ṣe ń dádé ní Mẹ́kà ni Quran sọ̀rọ̀ ń pa ni àbí kí ni ọkùnrin sọ lẹ́nu yìí
ṣé bó ṣe ń di adé ní mẹ́kà ni Quran sọ̀rọ̀ ń pa. Ó sọ pé bẹ́ẹ̀ ṣé ṣe ń nǹkan di tí adé. Quran sọ̀rọ̀ ń pa lọ́dọ̀ tiẹ̀ nìyẹn ṣé bó ṣe ń dádé ló ń sọ̀rọ̀ ń pa. tí Quran ò bá sọ ṣé àárí àdìsí ní sọ̀rọ̀ nípa ọ̀tọ̀ ní guidance tí ọ̀tọ̀ ní guidance bó la fẹ́ ṣètò ìgbésí ayé wa. bí Yorùbá ṣe ń ṣe pẹ̀lú àdá òun ló gbé wákàtí ìgbésí ayé àlàáfíà láàrin ara wa kí ló tó papọ̀ àìmọye nǹkan ló wà ní Quran tó yẹ kó wúlò fẹ́mi àti ẹ̀ náà. bí ẹ má gbàgbé wọ́n ní dáadáa tí Muhammadu ṣe tó pọ̀ so bí àwọn lè fi yẹn máa sọ fún wa wọ́n ní ìbùkún àti ẹni sùúrù ẹni ìbùkún tó mú wà fàánú ẹni máa sọ fún wa. gba wọn gbogbo ayé kẹ. wọn ràn Muhammadu sí gbogbo ayé wọn ràn sí gbogbo ayé 14:4 wọn ràn sí gbogbo ayé náà. kí ni ti clear. Kùránì sọ pé ó ní àmàràn òjíṣẹ́ ẹni sọ ẹni sùn ó ní gbogbo ìlú gbogbo agbègbè ló ní òjíṣẹ́ wọn tó jíṣẹ́ bá dẹ̀ ti dé ìdájọ́ máa wá láìsí àbòsí. lisanu túmọ̀ sí dé lisanu túmọ̀ sí dé ọkùnrin òjíṣẹ́ sí ẹ tí ò sọ èdè ẹ ṣé Muhammadu sọ Yorùbá ẹ dáhùn. Kò sọ Yorùbá Muhammadu mú wá ìbùkún wo ni Muhammadu mú wá ẹ sọ àánú tí Muhammadu sọ Yorùbá. báwo ló ṣe wá kàn wá báwo ló ṣe sọ Yorùbá. so báwo ló ṣe wá kàn wá àánú wo ni Muhammadu ṣe rí ṣé Muhammadu ṣe ó ra bá fún yàn rí ni ṣó ṣàánú ṣó mú bùkún wá Muhammadu pààyàn Muhammadu jalè gbogbo ṣé àbí ló ṣe. ẹ̀yin lẹ ló ṣe àánú wo ni Muhammadu ṣe àánú wo ló ṣe kí ló mú wá sílẹ̀ wa. ẹ jẹ́ ká lọ sínú súrátù nìsáì ẹ jẹ́ á lọ sínú súrátù nìsáì tó bá kàn ilẹ̀ Yorùbá tí ó bá wá kàn ìwà rí báyìí. ó yá ká tó lọ nìsáì kàn ilẹ̀ Yorùbá ẹ kọ́ fún 14:4 ló tó sá lọ. ẹ ka Yasin àwọn àkàrà. gbé 14:4 lẹ́ẹ̀ lówó Èkó. ẹ Fúlàní ni ọmọ tó ń sọ̀rọ̀ lẹ́nu. lisan ò túmọ̀ sí èdè lisan kan ló ń jẹ́ èdè. looking for investor this is Quran 36:6 ẹ bá wa ka eléyìí tẹ́ bá dé rí wọ́n lè bá yín kàn lárúbáwá kẹtù. ẹ kà jáde mi ò láì bá wa ká yá yìí. àsùnwòn láì wà bẹ́ẹ̀. lè tó ń tẹ̀rọ ọmọ láti kí àwọn ìjọ kan lọ máa ń tẹ̀rọ àbá àhùn. máa ṣe sùúrù àfà ibo ló sọ pé àwọn ìjọ kan ibo ló ti rí yẹn. àkéne kọ́ ọmọ náà kíra ni náà. ó kíra ní kọ́ ọmọ yẹn náà. ó dà ẹ mọ kan. ẹni bí sọ lórí platform yìí. ẹ mọ kan àsùnwòn náà ẹ má bínú. It's funny. Verses là ń lọ kó lè yí ọ̀gbẹ́ni ẹ bá mi kà báyìí this one ó yá. màá tó ń sọ̀rọ̀ Yasin so Allahu a'lam bí murad bi dhalik aláàlúmọ tó gbà lérò pẹ̀lú Yasin so wal Qur'an al-Hakim àti pé Qur'an yóò al-Hakim ó wà pẹ̀lú ìdájọ́ pẹ̀lú justice now innaka lamina al-mursalin àti pé ìwà Muhammad so òjíṣẹ́ ni ẹ́ àfihàn ilẹ̀ pé òjíṣẹ́ ala sirati mustaqim ó dẹ̀ wá lójú ọ̀nà tó tọ́ tanzil al-aziz ar-rahim lórí tí wọ́n sọ̀ kalẹ̀ fún ẹ lọ́dọ̀ ọba oníyì ar-rahim tó sì jẹ́ tí máa ń ṣàánú so tó máa ń kẹ́yàn gẹ́gẹ́ bá ti sọ fáwọn afá lè tó ń vera ọkọ̀ máa ń vera àbá àhàn láti kí wọ́n lọ àwọn ìjọ yìí láti sàwọn ará Mẹ́kà náà nìyẹn máa ń vera àbá àhàn lórí nǹkan tí wọ́n ti kí àwọn baba ńlá baba wọn lọ fàwọn gáfè ìlú náà kódà bá ti pé wọ́n gbàgbéra àwọn míì máa ń tu ní gáfè ìlú náà fọ́ Mr. looking for enjoyment àbí looking for investor àwọn baba ńlá baba wo ni wọ́n sọ ń bí ìgbé kí Muhammadu kí n lọ pẹ̀lú Quran. everybody tó bá ti tẹ́mi bá ti wà lára ẹ̀ everybody ẹ̀rí rẹ̀ dà. I will give you now everybody tó bá ti. tá a bá wo tẹ̀fsìrì àyà yìí nǹkan. ó yá igbó gbé tẹ̀fsìrì jáde tẹ̀fsìrì is ọ̀pọ̀ tó wrong. this Quran chapter 36:6 ẹ kí n gbé tẹ̀fsìrì jáde. lódò lẹni yìí ìgbàlẹ́ sọ pé lisa ò kì í ṣe èdè kò ń ṣe language ló ń sọ ń bẹ̀ yẹn. lisanu tó máa sọ language lówó èkó ṣé wọ́n kí ni lówó èkó. àsùnà láyé máa kọ́ ẹni kí ó lẹ́kọ̀ọ̀kan orí ẹ̀ dọ́ta gan. máa gbọ́ olówó èkó. olówó èkó ponú ní ẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ogun lè orí ẹ̀ dọ́ta. ṣé o gbọ́ pé olówó èkó ṣe ń bú mi ní sẹ́mi àti ẹ̀wà ní ẹgbẹ́ ní olódò. Mr. looking for investor olódò ó sọ fún olówó èkó ṣe sùúrù. sá ẹ má bínú sá. ó sọ fún àbúrò ẹ̀ kó ṣe sùúrù.
ẹ má bínú sẹ́. Tẹ̀fsìrì àyà yẹn láti gbé wá yìí. Wọ́n sin ẹlẹ́dẹ̀. Tẹ̀fsìrì yẹn láti gbé wá yìí, ẹ máa gbọ́. Ó ní that thou may warn by means of the Quran. Ṣé wàá ń bẹ̀? That thou may warn by means of the Quran. Wọ́n ní kí wọ́n ṣe ìkìlọ̀ nípa ti Kùránì. A folk, àwọn kan, the Quraysh. Ṣé ń gbọ́? Wọ́n ní àwọn Kùrẹ́ṣí. That whose fathers were not warned by any messenger before. Àwọn Kùrẹ́ṣí táwọn bàbá wọn tí wọ́n kìlọ̀ fún tẹ́lẹ̀, so ẹ béèrè lọ́wọ́ wọn. Ẹni téèyàn bá ń ṣolódo, ṣé Kùrẹ́ṣí ó jẹ́ gbogbo ayé? Ṣé nígbà tí wọ́n sọ ń bẹ̀ yẹn tí wọ́n bá ń ṣolódo báyìí. Àṣùbùnà ńlá ò sọ ń bẹ̀ yẹn pé nǹkan tó wà ń bẹ̀ yẹn pé gbogbo ayé ibẹ̀ yẹn gbogbo ayé àwọn Kùrẹ́ṣí ni. A tún mú jáde fún yín bí pé wọ́n ní kó wá ṣèkìlọ̀ pẹ̀lú Quran fún àwọn ìjọ kan àwọn tí bọ́jọ́ pé kò sólùkìlọ̀ fún àwọn baba ńlá baba wọn tẹ́lẹ̀ àwọn Kùrẹ́ṣí. Quran 14:4 sọ pé a máa rán òjíṣẹ́ sóníkàlù. Ẹ béèrè lọ́wọ́ àwọn wo ni wọ́n ti dá ọkùnrin, ẹ béèrè lọ́wọ́ wọn ṣé gbogbo ayé ni Kùrẹ́ṣí. Ó yá Mr. Looking for Bí Kùrẹ́ṣí dẹ̀ láti wá MS àbí Kùrẹ́ṣí láti wá. Ìgbà tẹ́ ti open mic mi ń sìn. Àti ṣe MS open mic mi ẹ wá Kùrẹ́ṣí ni wá ní MS. Ọmọ tẹ́ ti tún ká. Ìgbà tẹ́ ti ṣí ẹ wá tún ká báyìí. Mi ṣe Kùrẹ́ṣí o. Ẹ jẹ́ kó bóyá MS ọmọ Kùrẹ́ṣí ni wá ní. bóyá wọn Kùrẹ́ṣí dúdú. Yóò bá ni wá. Báwo ni wá kàn wá. Yarubu ni kì í ṣe Yorùbá, Yarubu. Báwo ló ṣe wá kàn wá sir Mr. Looking for. Mo ń bọ̀ later mo wà lórí program. Ìgbé mi sẹ́gbẹ̀ẹ́ kan kó mọ́ làálàá sí. Lọ́lẹ́ ń sá lọ. Èrò ń wà ẹni wà ń kọ́ ni. Ó yá mo ń gbọ́. Aṣọ ìpè ṣé ìran Kùrẹ́ṣí ni wá ni. Ṣé ìran Kùrẹ́ṣí àtàn. Báwo ni gbogbo ayé ṣe wá jẹ́ Kùrẹ́ṣí wá jẹ́ gbogbo ayé. Ó yá wá. No MS ẹ má ti dẹ̀kọ́ yìí o. Ìgbà tẹ́ ká ya sí yẹn tí wọ́n ní kí Muhammad lọ kìlọ̀ fún àwọn tí baba ńlá wọn ní gbogbo ayé. Wọ́n ní gbogbo ayé ló ń bá wí. Òun náà ni. Báyìí sìn àmọ́ wà mọ́ ẹni tó jó lódo. Àwọn tó wá kọ Kùránì yìí àwọn mọ̀lẹ́bí Kùrẹ́ṣí wá ní. Àwọn Kùrẹ́ṣí ni wọ́n ń bá wí o, kọ́ má bá yìí. Ẹ dúró tí wọ́n lọ́rùn bẹ́ẹ̀ ká mú olódo ń sìn. Ta ni wọ́n bá gbogbo ayé ni àbí Kùrẹ́ṣí? Ó yẹ ṣẹ̀ṣẹ̀ wá kà báyìí kólówó èkó má tu ní Yorùbá o, ẹ kà fún wa ká máa gbọ́ báyìí ń tẹ̀ ń kà. Kí ni ká kà kò yé mi? A ti kà náà. Nǹkan tẹ̀ ká ń sìn ìṣẹ́sẹ́ pé Kùrẹ́ṣí ni ẹ ṣẹ̀ṣẹ̀ tún kà. Èmi ò rí dáadáa kọ́tẹ́ jáde. Níbo lẹ ti kílẹ̀ gbé jáde gan kí n wò lórí fóònù? Kílẹ̀ gbé jáde gan. Tafsir Ibn Abbas ti Quran olódo tẹ̀lé ní lóòótọ́ àṣírí ti tú. Tafsir Ibn Abbas. Nǹkan tẹ́ gbé sójú kínní kéré fèmí ojú tèmi ò rí nǹkan tẹ́ ń kà yẹn. Ó yá òun náà ni mo sọ fún yín. Ó yẹ wá kà bẹ́ẹ̀ yẹn. Ó yẹ kà. Olówó kò fẹ́ dọ̀rọ̀ rú. Ó fẹ́ da ọ̀rọ̀ rú. Ó dàbẹ̀ kí n dá bí. Lówó ẹ̀kọ́ ẹjọ́ ẹ bá wá sọ ẹjọ́. Ẹ má yẹ kó sáà lọ. MS ó yá kà jáde. Ó ní that thou. Ṣé máa kà ẹ jẹ́ kó kà fún àwọn MS. Nǹkan tẹ́ tó ka kínní wọ́n ní gbogbo ayé ló ń bá wí. Àti wọ́n gbé Kùrẹ́ṣí MS mi ò tú o, ẹ jẹ́ ká ní í kà. A ti kà tẹ́lẹ̀ náà Mr. Looking for investor. Ìgbà tẹ́ ń kà ẹ mute mic mi. Ilé kí ó lè wá fún àmọ́ lọ ayé lọ léèwé o tó bá ti di bí ìwé ní ìsìn wáyé mi nígbà tẹ́ ń kà. Mute mic yín náà ṣé tó bá mute mic ẹ mute mic mi gbà yẹn mute mic mi when you was reading it you muted my mic. But ibẹ̀ gbọ́ etí lẹ máa fi gbọ́ kì í ṣẹnu lẹ fẹ́ fi gbọ́ náà. Ẹ wá kà náà MS ẹnikẹ́ni kà. Mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ka yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́tẹ́ ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ ẹni kọ́ ká náà MS ó yẹ ká ẹ ṣe wá tún ká báyìí. ẹni ẹ̀ka fún ẹ̀ka ìkra. mo sọ fún ẹ olówó èkó ṣé o kì í nǹkan ṣe tí mi mo ní mi ò ní ìkra ìyẹn nìkan ló gbọ́ ìkra ṣé o fi máìkì ṣe o fi nǹkan ṣe mo ní mi ò gbọ́ mi ò rí iná rí nǹkan tó wà lójú screen. bí wàá náà lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn farabalẹ̀ má bá wọn sọ̀rọ̀. MS ok wọ́n ní gbàtọ̀ gbá Muhammadu lẹ́sẹ̀ lójú ogun téyín ẹ̀yọ yẹn wọ́n ló àfẹ́ tójú ẹ̀ sọ wọn tó bá ti wá nífẹ̀ẹ́ Muhammadu jòdà bójú náà yọ wọn lẹ́nu ó ti yé. Ó serious olówó èkó gbádùn ara.